jẹ́ kí a gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, ayérayé nínú àwọn ọ̀run ìjìnlẹ̀ ìfẹ́, a gbé ọ̀gá, gba ọpẹ́ wa. Ọlọ́run ọ̀rọ̀, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ, darapọ̀ mọ́ wa. Ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa yè, ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa gbọ́n, ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa délé ògo. Kí gbogbo ògo jẹ́ tìrẹ, kí ìdáláre ó jẹ́ tiwa. Ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àyànfẹ́, mo kí yín káàbọ̀ sí abala ìhìnrere náà lórí ètò yín, ètò wa EKU ọjọ́ ìsinmi. Láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn náà ni a ti wà lórí àkòrí kan tí a pè ní ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́. Títí tòní yóò máa jẹ́ apá kẹjọ rẹ̀. Ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́, apá kẹjọ. Láti bí orí apá kẹfà sí apá keje láti sọ̀rọ̀ lórí tí a pè ní àmì àti ìdí fún ìsọjí. Náà ni a pè àmì àti ìdí fún ìsọjí ní abẹ́ àkòrí gbòòrò. Ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́. Tòní yóò jẹ́ apá kẹjọ, àmì àti àwọn ìdí fún ìsọjí tòótọ́ là ń ṣe àgbéyẹ̀wò rẹ̀. A sì ti sọ àwọn àmì tí ó wà fún ìsọjí nínú ìwé Hosea orí kẹfà ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta náà níbi tí a ti mú ẹ̀kọ́ kíkà wa wá. Ìwé Hosea orí kẹfà ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹta tó kà báyìí wípé ẹ wá, ẹ jẹ́ kí a jẹ́ padà sí Olúwa, nítorí tí ó ti fà wá ya, òun ó sì mú wa láradá, ó ti lù wá, yóò sì tú wa dì. Lẹ́yìn ijọ́ méjì yóò tún wa jí, ní ijọ́ kẹta yóò jí wa dìde, àwa ó sì wà láàyè níwájú rẹ̀. Ní ẹsẹ̀ kẹta, nígbà náà ni àwa mọ̀ bí a bá tẹra mọ́ àtìmọ́ Olúwa, àti pèsè jáde lọ rẹ̀ bí òwúrọ̀, òun ó sì tọ̀ wá wá bí òjò, bí àrọ̀kúrò àti àkọ́rọ̀ òjò sí ilẹ̀. Bẹ́ẹ̀ náà ni a kà nínú ìwé Éfésù bákan náà, ìwé Éfésù orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlá, ìwé Éfésù orí karùn-ún ẹsẹ̀ kẹrìnlá tí ó kà báyìí wípé nítorí náà ni ó ṣe wípé jí ìwọ ẹni tí ó sùn, sì jíǹde kúrò nínú òkú, Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. Àwọn ẹsẹ̀ Bíbélì gbòógì méjì tí a ti ń tan ìmọ́lẹ̀ sí àkòrí tí a pè ní ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́. Ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́, apá kẹjọ rẹ̀ ni a wà lónìí. Tí a sì ń sọ̀rọ̀ lé lórí láti ọ̀sẹ̀ tí ó kọjá náà la pè ní ìdí fún ìsọjí, reason for the revival. Revival tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ìsọjí tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, kí nìdí? Tí a sì ń ṣàgbéyẹ̀wò náà ni ó wà nínú ìwé àwọn ọba kìíní orí kọkàndínlógún. À ń sọ̀rọ̀ nípa wòlíì Èlíjà. Mo ti sọ wípé bí a bá lórí ọ̀fẹ́ náà láti tẹ̀síwájú pẹ̀lú èèyàn Ọlọ́run kan náà tí ń ṣe lónìí, a mú wá pé láti lè fi ṣe àpẹẹrẹ èrèdí tá a ṣe nílò ìsọjí gan, èrèdí tí bàbá tí ó ń wò mí lọ́wọ́ tí ó fi nílò ìsọjí, èrèdí tí ìyá tó ń wò mí lọ́wọ́ tó ń gbọ́ mi tí ó fi nílò ìsọjí, èrèdí tèmi gan ti kára mi tí mò ń bá yín sọ̀rọ̀ tí mo fi nílò ìsọjí, tí gbogbo wa lẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọlájọ àti ní lẹ́nìkọ̀ọ̀kan wa tí kò wá fi nílò ìsọjí, pàápàá jùlọ nínú agbo ilé ìgbàgbọ́, ní agbo kristẹni, àwọn ọmọlẹ́yìn kristẹni ní àwọn ọmọlẹ́yìn kristi ní tòótọ́, àwọn tó jẹ́ wípé kristẹni ni wọ́n lójúlówó. Èrèdí tí wọ́n ṣe nílò ìgbàgbọ́, ẹ rí wípé nígbà tí a bẹ̀rẹ̀ àkòrí yìí láti fi wípé kò sẹ́ni tí ìsọjí tí ó yọ ọ́ lẹ̀, kò sẹ́nìkan tí ó sọ wípé òun ti dàgbà kọjá ìsọjí tàbí òun ti ré kọjá ìsọjí lọ, pé orí ọ̀fẹ́ tó ń tiẹ̀ ti ju pé èèyàn ṣẹ̀ṣẹ̀ ń béèrè iná ìsọjí lọ́wọ́ Ọlọ́run. Mo ní rárá, kò sí ẹni náà. Bí a bá lè rí Pọ́ọ̀lù àpọ́stélì tó ń bá lè nílò ìsọjí, bí a bá lè rí Pétérù ẹni tí Kristi sọ wípé lórí àpáta ilé mi ó kọ́ ìjọ mi, ẹnu ọ̀nà ọ̀run àpáàdì kò sí ní lè borí rẹ̀, bí ó bá lè rẹ Pétérù láàrin kan tóun náà tí ó padà gba agbára ìsọjí, mélòó wá ní àwa. Mo wí fún yín pé àwọn àpọ́stélì wọ́n nílò ìsọjí, àwọn wòlíì wọ́n nílò ìsọjí, àwọn ajíhinrere wọ́n nílò ìsọjí, àwọn olùṣọ́ àgùntàn wọ́n nílò ìsọjí, àwọn olùkọ́ wọ́n nílò ìsọjí, kódà gbogbo àwọn díákónì ní àti díákónì obìnrin ni, gbogbo ènìyàn pátá tó bá mọ ara rẹ̀ lọ́mọ Ọlọ́run ni wọ́n nílò ìsọjí. Mo wí fún yín pé ìyàtọ̀ tí ń bẹ láàrin ìsọjí àti ìkéde ìrere nìyẹn, pé ìkéde ìrere wà fún láti wàásù fún àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn tí wọn kò tí ì mọ Kristi Jésù, pé kí a lè pè wọ́n wá sínú agbo ìgbàlà Kristi Jésù. Àmọ́ ìsọjí wà fún àwọn tán ti jẹ́wọ́ rẹ̀ lólúwa àtolùgbàlà tó wá di wípé ó dá àárín kan ó fẹ́ máa rẹ̀ wọ́n, ó dá àárín kan ẹ̀mí sísú fẹ́ máa wọlé, ó dá àárín kan ní tí a ń pè ní ìsọjí ó ṣe ló dàbí ìgbà tá bá ní èèyàn ń sáfìsì ọkọ̀, bí ọ̀rọ̀ ìsọjí ṣe rúnú bó ṣe rí gan-an nu. Ìsọjí dàbí ìgbà tá bá sọ wípé à ń ṣe àyẹ̀wò ara wa, níbo la wà, ṣe mọ̀ pé fún àpẹẹrẹ àwa tí a bá ń lo ọkọ̀ tá ń lo mọ́tò tí tá ń pè ní àwọn vehicle wọ̀nyí, ẹ rí wípé a lè máa lo wọn lọ bẹ́ẹ̀ láì bójútó wọn.
torí bí a ò bá ṣètọ́jú wọn bó ṣe yá ṣètọ́jú wọn ọjọ́ ń bọ̀ tí wọ́n já wa ń tàn mọ́ ẹ rí i pé ẹ kàn dé díẹ̀ lọ́jọ́ kan ni lẹ́bàá ní kẹ́yìn ṣáná sọ́kọ̀ yín pé ẹ fẹ́ jáde lọ ẹ sì rí wípé lánàá gbà ẹ gbédé fúnra ara yín náà lẹ páàkì ọkọ̀ ń kalẹ̀ lẹ́bàá débẹ̀ lẹ́kàn fi kọ́kọ́rọ́ sínú ẹnu ọkọ̀ lẹ́bàá ní ó yá dákun mo fẹ́ jáde ńgbà ẹ bá ní kẹ́ ṣíná sí ọkọ̀ yín kẹ́ mọ́ lọ lọ́kọ̀ ò bá ní gbọ́ ló wá di wípé èmi mo sì páàkì rẹ̀ lánàá kò sì dáhùn mọ́ lónìí èrèdí gan ni ẹ rí i pé a máa ń ṣètọ́jú àwọn ọkọ̀ ẹlòmíì olóṣooṣù olóṣù méjì olóṣù mẹ́ta tí wọ́n máa gbé wọn lọ sí lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ nípa ọkọ̀ ṣíṣe tí wọ́n máa ń ṣe àyẹ̀wò rẹ̀ tí wọ́n tún ṣe èyí tí wọ́n ju ọ́ìlì tí wọ́n ṣe bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ìsọjí rí torí wípé bí wọn ò bá máa ṣe tọ́jú ọkọ̀ lóòrèkóòrè ọjọ́ ń bọ̀ tí ó kàn ṣàdédé rẹ̀ ńgbà tó bá rẹ̀ yẹn yóò wá di wípé yóò kàn gbéná lọ ni yóò bá dẹnu kọlẹ̀ tí ò ní wá nílé ìlọ́mọ tí ò ní lè ṣiṣẹ́ mọ́ èrèdí gan tèmi pẹ̀lú ń ṣe nílò ìsọjí gan nìyẹn àyànfẹ́ kó má bàa dàbí ẹni wípé ọ̀rọ̀ tí Jésù wá sọ yóò wá ṣẹ mọ́ ẹlòmíì lára wípé ẹni tó bá rò pé òun dúró ó ní kó kíyèsára o kó má bàa ṣubú torí pé ẹni iwájú ń padà bọ̀ wá dẹni ẹ̀yìn àdúrà mi ni wípé àtèmi tí mò ń bá yín sọ̀rọ̀ àtẹ̀yin náà tẹ́ ń gbọ́ mi nínú ilé a ò ní dẹni ní ẹ̀yìn lórúkọ Jésù ipò iwájú tí Kristi tó wá sí níbẹ̀ náà la ó máa wà lórúkọ Jésù Kristi olùgbàlà wa ìsọjí fún ẹnì kọ̀ọ̀kan wa èrèdí fún rere yóò mo wí fún ọ ní ọ̀sẹ̀ tí ó kọjá mo ní ọ̀pọ̀lọpọ̀ ní àìbìkítà rẹ̀ fún ìsọjí ló ti yọrí sí ikú àìròtẹ́lẹ̀ fún àìbìkítà rẹ̀ fún ìsọjí ni ló ti sọ dẹni ẹ̀yìn àìbìkítà rẹ̀ fún ìsọjí ló ti dàbí ẹni wípé iṣẹ́ tọ́lọ́run gbé káwájú ẹ̀ gan kò tiẹ̀ ráàyè fún mọ́ kò parí ẹ̀ tẹ́lómi fi jáde kúrò láyé ẹ rí wípé a gbọ́dọ̀ kíyèsí ká má bàa ṣiṣẹ́ àṣetì ká má bàa ṣiṣẹ́ ní àjàmbákù ẹ máa gbọ́ nínú ìwé àwọn ọba kìíní orí 19 ní bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní rẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá a sì ti ṣe láìláyè pé ntí bí Áhábù bí ó ti sọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ fún ìyàwó rẹ̀ ìyún Jésíbẹ́lì gẹ́gẹ́ bí Èlíjà bí ó ṣe mú àwọn wòlíì Báálì tí ó sì ṣèdájọ́ wọn lórí òkè Kámẹ́lì nígbà tí ó jẹ́ wípé àwọn wòlíì Báálì wọn ò rí nǹkan kan ṣe tó sì jẹ́ wípé Ọlọ́run Èlíjà ló sọ iná ló pe iná nígbà tí Èlíjà pe iná sọ̀kalẹ̀ Ọlọ́run Èlíjà òun nìkan ló fi iná dáhùn látìgbà náà rí i pé Jésíbẹ́lì sì ré inú rẹ̀ ò dùn sígbà gbọ́ròyìn ọ̀hún ló sì wà á dẹ́rù ba Èlíjà mo wí fún yín pé ní ẹsẹ̀ 3 rẹ̀ ó ní ó sì bẹ̀rù ó sì dìde ó sì lọ fún ẹ̀mí rẹ̀ ó sì dé Báṣẹ́bà àti Júdà ó sì fi ọmọ ọ̀dọ̀ rẹ̀ sílẹ̀ níbẹ̀ mo wí fún wa wípé Èlíjà ẹni tó ti ṣe gudugudu méje òun yàyà mẹ́fà ẹni tó jẹ́ wípé ó ti lo ẹ̀bùn àtagbára tọ́lọ́run fún tó sì ti sọ wípé òun jowú fún Ọlọ́run gidigidi ṣùgbọ́n nígbà tí obìnrin Jésíbẹ́lì dé mo ló rẹ̀ ẹ́ àyànfẹ́ Ọlọ́run sì ti rí wípé ó ti rẹ̀ Èlíjà Ọlọ́run gbìyànjú láti rí wípé mo wí fún yín pé Ọlọ́run ni onísọjí a gbọ́dọ̀ èrèdí tá a ṣe nílò ìsọjí nìyẹn bí irú rẹ̀ bá lè ṣẹlẹ̀ sí Èlíjà tó pe iná sọ̀kalẹ̀ Èlíjà tó jẹ́ wípé àwọn irinwó ó lé láàdọ́ta wòlíì Báálì 450 prophets of Baal òun ni Èlíjà defeat lọ́jọ́ kan ṣoṣo ẹ wo orú agbára tí Ọlọ́run fún irú ọkùnrin yẹn Èlíjà tó jẹ́ wípé ńgbà tí Áhábù gan ránṣẹ́ pé káwọn àwọn jagunjagun kan lọ rèé mu wá tí wọ́n bá déwájú Èlíjà tí Èlíjà yóò wí pé ẹ wò bí èmi bá jẹ́ ènìyàn Ọlọ́run ní tòótọ́ nǹkan báyìí ni wọ́n fẹ́ Èlíjà ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Èlíjà ikọ̀ àti ìríjú Ọlọ́run tòótọ́ Èlíjà ẹni tó kún fún agbára Ọlọ́run Èlíjà ẹni tó ní ẹ̀bùn agbára Ọlọ́run dáadáa tí ó sì ń lo obìnrin òun ló wá di wípé ní sọ fún Èlíjà wípé in tó ṣe sáwọn wòlíì Báálì èmi náà ó ṣe sí ọ níwòyí ọ̀la ní Èlíjà bá fẹsẹ̀fẹ́ ṣé Ọlọ́run tó ń lo Èlíjà ti kúrò lẹ́yìn Èlíjà ni ṣé agbára tọ́lọ́run fún Èlíjà ti fi Èlíjà sílẹ̀ ni kí wàá ló dé tẹ́rù fi wọlé mo wí fún yín wípé lára àwọn àmì tá a ti kọ́kọ́ mẹ́nubà ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn wípé àwọn àmì tá a rí nínú ayé wa pé a nílò ìsọjí nìyẹn ìwádìí wípé àwọn òkùnkùn wa ń dẹ́rù bà ọ́ ìwọ tó bẹ̀rù wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ wípé o ti gbé Olúwa káwájú rẹ nígbà gbogbo tó jẹ́ pé Jésù lòun ò ní gbogbo ìgbà ṣùgbọ́n tẹ́rù wá bà ọ́ ó dáa ní tòótọ́ pé àwọn àmà ní màjà màsálà àmà kíkanjú lójú ogun bẹ́ẹ̀ ni Jésù náà sọ wípé ẹjọ́ ọlọ́gbọ́n bí ejò ẹ̀sìn jẹ́ oníwà tútù bí àdàbà èmi ò sọ wípé kẹlọ́rì máa dojúkọ ikú mi ò sọ wípé kẹ máa ṣàyà gbangba sí gbogbo nǹkan pé kò sí ní tí ó ṣẹlẹ̀ àmọ́ tí mò ń sọ ni wípé kò yẹ kí ìbẹ̀rù ó dé nítòótọ́ ènìyàn lè jẹ́ ọlọ́gbọ́n bí ejò kó sì jóníwà tútù bí àdàbà ẹ gbọ́dọ̀ fi ọgbọ́n lo ayé yín
ọgbọ́n Ọlọ́run ni o. Níbi tó yẹ kẹ́ ẹ ti sọ̀rọ̀ àti ibi tí ò yẹ kẹ́ ẹ ti sọ̀rọ̀, irú èsì tó yẹ kẹ́ ẹ mú àti irú èsì tí ò yẹ kẹ́ ẹ mú, àwọn ibi tó yẹ ká ti rí yín àti àwọn ibi tí ò yẹ ká ti rí yín, gbogbo wọn ni ló gba ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kìí ṣe nínú ìbẹ̀rù òkùnkùn, kìí ṣe nínú ìbẹ̀rù òrìṣà, kìí ṣe nínú ìbẹ̀rù ikú. Èlíjà bẹ̀rù, ó bẹ̀rù nítorí ẹ̀mí rẹ̀. Ẹgbọ́n, ó ní ó sì bẹ̀rù, ó sì dìde, ó sì lọ fún ẹ̀mí rẹ̀. Kìí ṣe pé ó bẹ̀rù pé kíṣẹ́ Olúwa ó má bàjẹ́, kìí ṣe pé ó bẹ̀rù pé kíṣẹ́ Olúwa ó má dúró, kìí ṣe pé ó bẹ̀rù pé kẹ́ má bàa pa àwọn ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n ó bẹ̀rù nítorí ẹ̀mí rẹ̀. Ṣé Ọlọ́run tó ti ń dáàbò bo Èlíjà lọ́jọ́ tó ti pẹ́? Àyànfẹ́, ẹ wá rí wípé ẹ jẹ́ kí a wo láti bí ẹsẹ̀ keje wá sí ìsàlẹ̀. Nígbà tí Èlíjà ti wá tó ti wá sá fún ẹ̀mí rẹ̀, ẹ já lọ sí ẹsẹ̀ kẹrin. Ó ní ṣùgbọ́n òun fúnra ara rẹ̀ lọ ní ìrìn ọjọ́ kan sí aginjù, ó sì wá, ó sì jókòó lábẹ́ igi júnípérì kan. Ó ní ó sì tọrọ fún ara rẹ̀ kí òun gbà lè kú. Ó sì wí pé ó tó ní ìsinsìnyí Olúwa, gba ẹ̀mí mi kúrò, nítorí tí èmi kò sàn ju àwọn bàbá mi lọ. Mo fà lọ́sẹ̀ tó kọjá pé ṣé ikú náà ló kàn ni? Bàbá màmá wọ́n frustrate nínú iṣẹ́ ìránṣẹ́ ní tòótọ́, àmì àti ìdí pé ẹ nílò ìsọjí gan nìyẹn. Nígbà tó di wípé frustration dé, tó wá di wípé tó dẹ̀ kù ni wípé ẹ wá ń béèrè fún ikú, Olúwa jẹ́ kí ẹ wá máa lọ báyìí lókù rárá. Eléyìí nǹkan ló kàn. Ọlọ́run ló mọ̀ gbà tẹ́ kú ò láyé, Ọlọ́run ló mọ̀ gbà tó rán yín wá. Ẹni tó rán yín níṣẹ́ gan ló yẹ kẹ́ ẹ dojúkọ. Ó ní decision wà lọ́wọ́ ẹ̀. Ẹ̀kọ́ ńlá pàtàkì ló jẹ́ fún gbogbo àwọn ẹ̀kọ́ àti ìríjú o. Ní tí à ń sọ̀rọ̀ ìdí pàtàkì fún ìsọjí, bẹ́yìn bá ti dé ìpele yẹn, tẹ́ ti dé ìkóríta yẹn, ní tó kàn náà ni ìsọjí. Ní tó kàn náà ni pé Ọlọ́run kí ló kàn gan. Kì í ṣàwa láwa máa là lọ́lọ́run lọ́wọ́, àwa kọ́ láàwì fún un tó fẹ́ fi ayé wa dá lára gan. Òun gan ló mọ ohun tó pète pèrò fàyè ẹnì kọ̀ọ̀kan. Òun ló mọ iṣẹ́ tó rán wa wáyé láti wá ṣe. Tiwa ni pé láti béèrè lọ́wọ́ ẹ̀, Olúwa kí ló kàn? Onímọ̀jẹ̀mú kí ló ti ẹ̀kàn gan tá a mú tá a ṣe tá a mú lò. Ṣùgbọ́n Èlíjà ò ṣe bẹ́ẹ̀. Èlíjà béèrè, ó ní ikú ló ti ẹ̀ wá kàn. Ṣùgbọ́n Ọlọ́run ò bá dá mọ́jẹ̀mú ikú, Ọlọ́run ò bá nírú mọ́jẹ̀mú bẹ́ẹ̀. Torí wípé Èlíjà wà lára àwọn ènìyàn mẹ́ta tí ìtàn fi yé wa nínú ìwé mímọ́ wípé wọ́n ré kọjá ikú, àwọn tí wọn kò tọ́ ikú wò. A rí Énọ́kù, ẹni tó bá Ọlọ́run rìn tí kò sì sí mọ́, ẹni tí ò tọ́ ikú wò. A sì rí Mekisedeki ọba Sálẹ́mù, ẹni tí a rí tàn bí a ṣe bí, tá a sì rí tàn bó ṣe kú, tó jẹ́ wípé àwọn eléyìí kò sákọsílẹ̀ ikú nípa rẹ̀. Èlíjà lẹ́ni kẹta, ẹni tó jẹ́ wípé kò sákọsílẹ̀ ikú nípa rẹ̀. Ṣùgbọ́n ẹni pé nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, Èlíjà nìkan la gbọ́ tí Jésù wípé Èlíjà ti wá ná. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa Jòhánù onítẹ̀bọmi pé ta tiẹ̀ ní í ṣe gan, ni Jésù náà ń fún àwọn ọmọ ẹ̀yìn lésì, ló fún wọn lésì wípé Èlíjà sáà tiẹ̀ ti wá ń tiẹ̀ ná, Èlíjà ti padà wá ná. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sì ń retí pípadà bọ̀ Èlíjà láàárín àwọn èèyàn mẹ́ta tí a sọ wípé wọn ò tọ́ ikú wò. Gbogbo ènìyàn gbàgbọ́ torí àsọtẹ́lẹ̀ wà pé ó ń padà á bọ̀, ikú tí òkú níjọ́ sí ń padà, torí wípé òun ní ń béèrè fún, torí kò sínú plan Ọlọ́run fún bẹ́ẹ̀. Àyànfẹ́, ẹ rí wípé nígbà tí ó di ẹsẹ̀ keje, ó ní áńgẹ́lì Olúwa sì tún padà wá lẹ́ẹ̀kejì. Ẹja wo láti bí ẹsẹ̀ karùn-ún. Ó ní bí ó sì ti dùbúlẹ̀ tí ó sì sùn lábẹ́ igi júnípérì kan, sì wò ó, áńgẹ́lì fi ọwọ́ tọ́, ó sì wí fún un pé dìde jẹun. Ẹ wo ìsọjí nìyẹn. Àyànfẹ́, áńgẹ́lì Ọlọ́run mọ̀ pé ó ti rẹ̀ pé eléyìí ó nílò ìsọjí. Ẹ sì wo ọ̀nà tó fẹ́ gbé ìsọjí ọ̀hún gbà fún pé kó lè gbàgbára ìsọjí. Nígbà tó dé ẹsẹ̀ kẹfà, ó ní ó sì wò ó, sì kíyèsí àkàrà tí a dín lórí ẹyin iná àti òru omi lẹ́bàá orí rẹ̀. Ó sì jẹ, ó sì mú, ó sì tún dùbúlẹ̀. Áńgẹ́lì Olúwa sì tún padà wá lẹ́ẹ̀kejì, ó sì fi ọwọ́ tọ́, ó sì wí pé dìde jẹun, nítorí tí ọ̀nà náà jìn fún ọ. Ẹ wo, torí wípé iṣẹ́ tá a gbé kawájú rẹ̀ má ṣe pọ̀, ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó má ṣì jìnnà. Ntọ́lọ́run fẹ́ kó o ṣe láyé kó o mọ̀ tí ì parí ẹ, ṣùgbọ́n kàkà kó yẹ yìí ó tètè yé Èlíjà, kò yé bẹ́ẹ̀. Èlíjà bá ẹsẹ̀ kẹjọ, ó sì dìde, ó sì jẹ, ó mu, ó sì lọ ní agbára oúnjẹ yìí ní 40 ọ̀sán àti 40 òru sí Hórébù òkè Ọlọ́run. Torí wípé ààwẹ̀ 40 ọjọ́ àti 40 òru tó fẹ́ gbà, áńgẹ́lì ara iṣẹ́ tí ààwẹ̀ máa ń ṣe nígbà tó bá dá kòríta kan, bí a bá fẹ́ gba agbára ìsọjí, ara àwọn ibi tá ti nílò rẹ̀ nìyẹn. Ẹ̀rí pé a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Àyànfẹ́, a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí í ṣe Jésù Kristi, a ti sọ̀rọ̀ nípa ẹ̀mí mọ́ pé àwọn irinṣẹ́ tí Ọlọ́run máa ń lò nìyẹn o. Ṣùgbọ́n kí ni àwọn ipá tiwa láti ṣe ni pé ká gbọ́rọ̀ Ọlọ́run, ká gbàdúrà, ká gba àwẹ̀ láti béèrè fún. Nígbà náà ni ẹ̀mọ́ tó lè wáyé, nígbà náà ni àwọn tí a pè ní ìsọjí ọ̀hún kó tó lè ṣe kí ni kó wáyé. Ẹ má gbàgbé pé mo sọ wípé
ọ̀rọ̀ Ọlọ́run ló máa ń ẹnjìníà rẹ̀ gangan. Ọ̀rọ̀ Ọlọ́run ni máa ń ṣáájú nínú ọ̀rọ̀ Ọlọ́run láti mọ̀ wípé ọ̀nà tá a gbé gbà rèé, bá a ṣe ṣeré, irú àdúrà tá a gbà rèé, irú àwẹ̀ bá a ṣe gbàdúrà rèé, àwọn àtúnṣe tá a ṣe rèé, ìrònúpìwàdà tá a nílò lélẹ́yìí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó tan ìmọ́lẹ̀ sáàrin fún wa. Ẹ rí i pé Jésù fúnra ara rẹ̀ tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé bí kò bá sí àwẹ̀ àti àdúrà, ó ní àwọn iṣẹ́ yẹn tẹ́ ń rò pé ẹ fẹ́ ṣe, ó ní kò lè ṣe o. Torí àwọn iṣẹ́ ìyanu tẹ́ ń retí, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ rò pé ẹ fẹ́ gbà, ó ní láìsí eléyìí, ó ní kò ní lè ṣeé ṣe. Torí náà a yọ̀ǹda fún Èlíjà láti lọ nínú àwẹ̀ àtàdúà. A fún ní okun àti agbára láti lọ nínú àwẹ̀ àtàdúà kó lè gba agbára ìsọjí, kí òun padà, kó yóò tiẹ̀ lè padà yé, kó lè mọ̀ wípé iṣẹ́ kù fún òun láti ṣe. Nígbà tó di ẹsẹ̀ 6, ó ní ó sì dé ibẹ̀ sí ibi òkúta, ó sì wọ̀ síbẹ̀, kíyèsí ọ̀rọ̀ Olúwa tọ̀ wá, ó sì wí fún wípé kí ni ìwọ ń ṣe ní ìyè Èlíjà? What are you doing here? Nígbà tó ṣì níṣẹ́ níwájú rẹ̀, oh my God, mọ́mì, bàbá, ọ̀rọ̀ yìí ń sọ fún yín pé kí lẹ̀ ń ṣe níbẹ̀ yẹn? Iná ìsọjí ló tàn ó, ló jẹ́ kẹ́ ló fi di wípé ẹ wá jókòó lójú kan yẹn, lẹ́ẹ̀ fi lè tẹ̀ wájú mọ́. Kí lẹ̀ ń ṣe gan nípele ibi tẹ́ wà yẹn? Kí lẹ̀ ń ṣe gan ní ipò tẹ́ wà lọ́wọ́lọ́wọ́ yẹn? Bàbá àti màmá, kí ló ṣe wá gan lórílẹ̀‐èdè yìí tó fi jẹ́ wípé àwọn Kìrìsìtẹ́nì tí wọn ò wá ṣe é gbọ́kànlé mọ́? Kí ló ṣẹlẹ̀ gan tó fi jẹ́ wípé nígbà kan rí ẹni tó bá jẹ́ wípé àwọn ìjọba bá fẹ́ gbàyàn síṣẹ́ ni ó máa ń láwọn ìjọ kan tí wọ́n máa ń yà dáadáa tí wọ́n mọ̀. Ìjọ Apostolic Christi lágbàáyé ó wà lára rẹ̀, ìjọ Deeper Life ó wà ń bẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ìjọ bẹ́ẹ̀ nígbà kan tí wọ́n sọ wípé ẹ dákun, àwọn ìjọ gófàmìtì nígbà kan tí wọ́n lọ àbá yín pé ẹ dákun ẹ fún wa ní àwọn ọmọ àjọ, a nílò èèyàn 10 tá fẹ́ gbà sẹ́nu iṣẹ́ ìjọba. Torí wọ́n gbàgbọ́, wọ́n mọ̀ wípé ìbẹ̀rù Ọlọ́run ni àwọn Kìrìsìtẹ́nì ìgbà náà ni wọ́n fi rìn. Wọ́n mọ̀ wípé àwọn Kìrìsìtẹ́nì ìgbà náà pé wọn kì í jíwó, pé àwọn èèyàn wọn ò ṣojú kòkòrò, wọ́n tẹ̀lé ẹ̀kọ́ Kristi. Nígbà yẹn iná ìsọjí ń jò láàrin wọn. Àwọn eléyìí wọn ò gbàbẹ̀ tẹ́lẹ̀, àwọn eléyìí wọn ò ní gbà kí iléeṣẹ́ ó wó lulẹ̀, àwọn eléyìí ò ń gbà kí nǹkan ó dàrú. Kí wá ló dé báyìí? Kí lẹ wá ń ṣe nípò tẹ́ wà yìí tó fi ń di wípé àwa ń gbọ́ pé pásítọ̀ kan ó gé orí ẹnìkan, àwa ń gbọ́ wípé ó fipá bá ẹnìkan lò pọ̀, àwa ń gbọ́ oríṣiríṣi, àwa ń gbọ́ àwọn ọ̀rọ̀ tí ń bani nínú jẹ́. Kí ló ṣẹlẹ̀ gan? Kí lẹ̀ ń ṣe ní ipò tẹ́ wà yẹn? Àyànfẹ́, ọ̀rọ̀ ìbéèrè tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ Èlíjà nìyẹn. Kí ló ṣe yín tó fi wá rẹ̀ yín? Kí wá ló dé tó sú yín? Kí wá ló dé tí iná ìgbàgbọ́ yín, iná ìsọjí yín, kí wá ló dé tó fi jájò rẹ̀ yín? Ọlọ́run ń pè sá, ó ti mọ̀ pé ó ti rẹ̀ Èlíjà. Èlíjà ó ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ agbára kan tán, ó ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ ńlá kan tán, ó jowú fún Ọlọ́run ní tòótọ́, ó ṣẹ̀ṣẹ̀ perform àwọn mírèkù kan, Ọlọ́run ó ṣẹ̀ lò ó tán fún àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kan, òkìkí rẹ̀ ti kàn, àwọn ènìyàn ti gbúròó rẹ̀, ṣùgbọ́n kí ló tẹ̀lé? Ó rẹ̀ Èlíjà. Èlíjà sá fún ẹ̀mí rẹ̀. Ọlọ́run wá pè wípé kí wá ló ń ṣakíkanjú rẹ̀, kí wá ló tó fi dà báyìí bàbá? Ẹ mọ̀ rí bí eléyìí nígbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Màmá, ẹ mọ̀ rí bí eléyìí nígbà tí bàbá yín bẹ̀rẹ̀, nígbà tí ọkọ yín bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́, ẹ mà tìlẹ́yìn tẹ́ ń ṣe fún dáadáa. Kí wá ló dé báyìí tó rẹ̀ yín? Kí ló dé tí ò sí àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ náà mọ́? Kí ló dé tẹ́ fẹ́ pín jọ sí méjì báyìí? Kí wá ló dé táwọn kan ń tẹ̀lé bàbá wòlíì tó jẹ́ pé àwọn mìíràn náà ń tẹ̀lé ìyàwó rẹ̀? Kí wá ló dé tí gbogbo ẹ̀ fẹ́ dàrú láàrin kan báyìí? Mo rò pé Jésù Kristi kan náà lájọ ń ṣiṣẹ́ fún. Kí wá ló dé tí ìjọ ha tí ò lè bá ìjọ bí ṣe mọ́ báyìí? Kí wá ló dé tẹ́ fi ń sọ wípé ọmọ àjọ tèmi ni, ọmọ àjọ tiẹ̀ ni? Kí ló lè dé láàrin yẹn gan? Kí ló ṣẹlẹ̀ gan? Ṣé kì í ṣe Jésù kan náà lẹ fẹ́ káwọn ọmọ òun lọ bá ni? Ṣẹ́yìn lẹ́nu àwọn ọmọ ìjọ òun ni àbí Kristi Jésù ló ní wọ́n? Kí ló dé gan? Kí ló dé láàrin yẹn? Ibi tẹ́ ti mọ̀ wípé ẹ nílò iná ìsọjí gan nìyẹn. Ìdí tẹ́ fi nílò rẹ̀ gan ńlá ń ṣàlàyé yìí o. Ni Ọlọ́run wá pè sákíyèsí ẹ̀ pé kí ló ṣe? Ẹ wá wo nígbà tí Èlíjà yóò fọhùn ní ẹsẹ̀ 10, ó ní òun sì wí pé ní jíjowú èmi ti ń jowú fún Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, nítorí tí àwọn ọmọ Ísírẹ́lì ti kọ májẹ̀mú rẹ̀ sílẹ̀, wọ́n ti wó àwọn pẹpẹ rẹ̀ lulẹ̀, wọ́n sì ti fi idà pa àwọn wòlíì rẹ̀, àti èmi nìkan ṣoṣo ni ó kù, wọ́n sì ń wá ẹ̀mí mi láti gbà kúrò. Ẹ wo àyànfẹ́, ṣé mo wí fún lọ́sẹ̀ tó kọjá, ṣé Èlíjà nìkan ló kù léyàn Ọlọ́run láyé? Èlíjà nìkan kọ́ o, torí pé àwọn 7,000 wà tọ́lọ́run sọ pé òun ti pa mọ́ òun lákòókò rògbòdìyàn òun, lákòókò tí gbogbo àwọn ènìyàn ń gba ti Báálì tán sá kúrò lẹ́yìn Ọlọ́run, lélẹ́yìí tí Èlíjà ń jowú àwọn ọmọ tó ń jowú Ọlọ́run torí àwọn ọmọ Ísírẹ́lì pé wọ́n yí padà kúrò
lẹ́yìn Ọlọ́run. Síbẹ̀ ẹ wò bí ayé ti lè wù kó rí yìí o, bó ti lè wù kí gbogbo ẹ̀ dàrú pọ̀ yìí o, bó ti lè wù kí àwọn ènìyàn máa tàbùkù Kristẹni tó yìí o, a sì rí àwọn Kristẹni ojúlówó, a sì rí àwọn ènìyàn tán dúró ti rí nínú ìgbàgbọ́, a sì rí àwọn ènìyàn tí wọn kò yà kúrò lójú ọ̀nà ìgbàgbọ́ yìí, a sì rí àwọn ènìyàn tí wọ́n tẹ̀lé Kristi Jésù tíkútìyè tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀, tí wọ́n sọ wípé àwọn ò ní fi oúnjẹ àdídùn ọba bara wọn jẹ́. A sì rí wọn o, bó ti lè wù kó orílẹ̀-èdè yìí ó bàjẹ́ tó, a sì rí àwọn ọmọ Ọlọ́run ojúlówó, a sì rí àwọn ènìyàn tí wọ́n dúró, bó ti lè wù kí ọ̀pọ̀lọpọ̀ bá àwọn ìjọ jẹ́ tó, tó fi di wípé ọ̀pọ̀lọpọ̀ bíi pé business center ni wọ́n fi gbé kalẹ̀, ohunkóhun tó wù wọ́n náà sá ń ṣe ń bẹ̀, ní tó wù wọ́n ni wọ́n ń dá lára. A sì rí àwọn ìjọ Ọlọ́run tòótọ́, a sì rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́. Ẹ má wàá torí bẹ́ẹ̀ kan rò wípé gbogbo wọn ìkankan náà ni wọ́n, pé kò sí ìránṣẹ́ Ọlọ́run mọ́. Irọ́ ni, torí wípé àwọn ikọ̀ àti ìríjú Ọlọ́run ní tòótọ́ wọ́n sì wà, wọ́n lè má pọ̀ ní tòótọ́, àwọn ayédèrú lè pọ̀ ju àwọn ojúlówó lọ, ṣùgbọ́n síbẹ̀ a sì rí àwọn ojúlówó ọmọ Ọlọ́run. Ó ní Ọlọ́run fún Èlíjà lésì rẹ̀. Ẹ rí pé mo sọ fún yín ní ọ̀sẹ̀ tó kọjá wípé ní ẹsẹ̀ kejìdínlógún rẹ̀ níbi tá ń kà yìí ní verse 18 Ọlọ́run dá lóhùn bẹ́ẹ̀ pé ṣùgbọ́n èmi ti kù ẹ̀ẹ́dẹ́gbàárin ènìyàn sílẹ̀ fún ara mi ní Ísírẹ́lì, gbogbo eékún tí kò tí ì kúnlẹ̀ fún Báálì àti gbogbo ẹnu tí kò tí ì fi ẹnu kò ní ẹnu. 7,000 men, 7,000, àwọn 7,000 tí Ọlọ́run ò jẹ́ kí wọ́n tẹ̀lé Báálì lẹ́yìn, àwọn tí wọ́n sì dúró tire nínú ìgbàgbọ́, àwọn tí wọ́n sì gbàgbọ́ nínú Ọlọ́run Ísírẹ́lì, àwọn tí wọ́n sì gbàgbọ́ nínú Ọlọ́run tí Èlíjà náà gbàgbọ́. Torí náà jíjó owó rẹ̀ rí pé bí ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wòlíì Èlíjà ń sọ láàrin, ni wòlíì Èlíjà ń sọ níbẹ̀. Ẹ já wo ní ẹsẹ̀ kẹrìnlá rẹ̀, ó ní ẹsẹ̀ kẹrìnlá yìí gẹ́rí pé ní ẹsẹ̀ kẹwàá ni Èlíjà ti kọ́kọ́ sọ̀rọ̀ ọ̀hún. Nígbà tó tún di ẹsẹ̀ kẹrìnlá, ó ní ó sì wí pé ní jíjowú èmi ti ń jowú fún Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, nítorí tí àwọn ọmọ Ísírẹ́lì ti kọ májẹ̀mú rẹ̀ sílẹ̀, wọ́n sì ti kọ àwọn pẹpẹ rẹ̀, wọ́n sì ti wó àwọn pẹpẹ rẹ̀ lulẹ̀. Ó ní wọ́n sì ti fi idà pa àwọn wòlíì rẹ̀, àti èmi nìkan ṣoṣo ni ó kù ni wọ́n sì wá ẹ̀mí mi láti gbà kúrò. Ní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Olúwa sì wí fún pé lọ padà ní ọ̀nà rẹ, kọjá ní aginjù ní Damasku, nígbà tí ìwọ bá dé ibẹ̀ kí o sì fi òróró yan Hasaeli ní ọba lórí Síríà. Ṣé rí wípé nígbà tí excuse pọ̀ jù, bàbá màmá kò mọ̀ ní sí excuse fún ẹnikẹ́ni, kò mọ̀ sẹ́nikẹ́ni tí ó rí ọ̀rọ̀ sọ níwájú Ọlọ́run onímájẹ̀mú ní ìkẹyìn, wípé èrèdíre tí wọn ò fi lè ṣiṣẹ́ òun dójú àmì, kò mọ̀ sí excuse kankan, kò mọ̀ sí nǹkan tẹ́ fẹ́ sọ. Ẹ mọ̀ nílò ìdí fún ìsọjí ni wípé kò sí bẹ́ẹ̀ lè jàre Ọlọ́run, ẹ nílò iná ìsọjí yẹn. Ẹ rí i pé nígbà tí Èlíjà ń tẹnu mọ́ fún Ọlọ́run, ó sọ lẹ́lẹ́kìíní, ó sọ lẹ́lẹ́kejì, ó tiẹ̀ ti kọ́kọ́ níbì kan gan, tí ó ti kọ́kọ́ sọ gan ní ẹsẹ̀ kejì ní orí kejìdínlógún. Ẹ rí i pé mo ti wí fún yín tẹ́lẹ̀, tó ń sọ bí ẹni pé òun nìkan lè yan Ọlọ́run, kò séyàn Ọlọ́run láyé mọ́. Tó bá ń rò wípé bí ìwọ náà bá ti fi iṣẹ́ yẹn lẹ̀ pé ẹlòmíì ò ní lè ṣe mọ́, tó bá rò pé ó jámọ́ nǹkan kan, pé ìwọ ni àfiwọ́ ni wọ́n ń pè ọ́ ní bàbá wòlíì, wọ́n ń pè ọ́ ní ìyá wòlíì, wọ́n ń rá bàbà níwájú rẹ, tó o bá tètè wá iná ìsọjí rẹ kó máa tún dá ní gbogbo ìgbà, kó máa súnmọ́ Ọlọ́run. Má rò wípé o ti yanrantí, má rò pé o ti dúró, torí wípé Jésù wípé ó ní ẹnikẹ́ni tó bá rò pé òun dúró, ó ní kó kíyè sára òun kó má bàa ṣubú, torí ẹni wájú òun padà bọ̀ wá dẹni ẹ̀yìn. Mo ti wí fún yín lẹ́ẹ̀kan, torí náà la ṣe nílò iná ìsọjí yẹn ní gbogbo ìgbà. It's a kind of renewed thing. We need to regenerate ourselves, day in, day out, ní gbogbo ìgbà, ní ìṣẹ́jú sí ìṣẹ́jú. Kìí ṣe tí à ń ya ọjọ́ sọ́tọ̀ fún, kìí ṣe tí à ń sọ wípé olóṣù mẹ́fà láàmú fi ṣe, rárá o. Ní gbogbo ìgbà lẹ gbọ́dọ̀ máa pèsè ọkàn yín sílẹ̀ fún ìsọjí. Olúwa, níbo ni mo kù sí, níbo ni ó ti rẹ̀ mí, níbo ló ti sú mi, wá gbé mi dìde, wá tún náà ìsọjí mi dá. Ọ̀pọ̀lọpọ̀ lónìí ló jẹ́ wípé ògo àná ni wọ́n sì múlò, ògo àná yẹn àṣeyọrí àná yẹn ni wọ́n sì tẹ̀bàtì, wọ́n ti dúró. Ẹ rí i pé Èlíjà ó sì dúró lórí ìpele pé òun lòun sì ṣẹ́gun àwọn wòlíì Báálì 450. Èmi nìkan ni mo kù, èmi nìkan ni mi ò rẹ́nikẹ́ni tó yọ síta. Nígbà tí mò ń kojú wọn kò sẹ́ni kankan tó support mi lójú ara ẹ̀. Ó rò wípé òun nìkan lòun ṣiṣẹ́ Olúwa, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ọlọ́run sọ fún wípé òun sì láwọn about 7,000 àwọn tí wọ́n dúró tiri nínú ìgbàgbọ́, àwọn tí wọn ò yẹsẹ̀, àwọn tí wọn ò bójú wẹ̀yìn. Torí náà àyànfẹ́ ò nílò ìsọjí o. Ìdí fún ìsọjí, ẹ rí wípé Ọlọ́run wá wí fún nígbà tó ń tẹnu mọ́ wípé òun jowú fún Olúwa, òun nìkan ló kù, ikú lòun ló dẹ̀ kú báyìí, kọ́lọ́run ó pa òun kó jẹ́ kóun ó máa lọ. Ọlọ́run tí ò sì ní plan ikú fún Èlíjà, ó wí fún wípé wo kọjá lọ láti bí ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún nìyẹn o. Àwọn tí ó yàn lọ yan Hasaeli ní ọba lórí Ísírẹ́lì. Nígbà tí a dé ẹsẹ̀ kẹrìndínlógún, ó ní àti Jehu ọmọ Nimsi ni ìwọ fi òróró yàn ní ọba lórí Ísírẹ́lì. Ó wá ní àti Èlíṣà
ọmọ Sáfátì ará Abẹ́mẹ́ólà ni ìwọ fi òróró yàn ní wòlíì ní ipò rẹ nígbà tó ti gbà wípé o ò ṣiṣẹ́ mọ́, nígbà tó ti gbà wípé kò sẹ́nìkan tó tó, nígbà tó ti gbà wípé ó ti rẹ̀ ọ́ tó lóò nílò iná ìsọjí yìí mọ́ torí a gbìyànjú fún ọ lọ nínú àwẹ̀ àtàdúà lọ gbàdúà la ṣe sọ pé lọ nínú 40 ọjọ́ àti 40 òru yìí kó lọ rèé béèrè fún ìsọjí, kó lọ rèé béèrè lọ́wọ́ Ọlọ́run ọ̀nà tó gbégbà bó ṣe rìn Olúwa kí ló kàn gan nínú iṣẹ́ ìránṣẹ́ yìí tó sì ti sọ wípé rárá ní tó kàn náà ni wípé ò fẹ́ fàyè lẹ̀ ó dáa náà lọ rèé yan Èlíṣà ní ipò rẹ o lọ́lọ́run bá fi àjàgbé Èlíjà lọ. Àyànfẹ́ o nílò ìsọjí. Ìdí fún ìsọjí ni wípé bí ìgbéraga bá ti ń wọlé mọ̀ pé oh my God èrèdí fún ìsọjí nìyẹn o. Tí ó bá ti di wípé ẹ̀mí ìgbéraga ẹ̀mí ìjọra ẹni lójú èmi nìkan ni mo lè ṣe èmi nìkan ni mò ń ṣiṣẹ́ Olúwa èmi nìkan náà ni tó bá ti rí àwọn ìdí fún ìsọjí gan nìyẹn ká lè bá ìgbéraga wí nínú ayé wa ká lè bá èmi ni ọjọ́ mo wí fún yín wípé ọjọ́ ń bọ̀ tá a sọ̀rọ̀ lórí ní tá à ń pè ní ẹran ara ìdènà ní láti bá Ọlọ́run rìn. Ẹni wípé ńgbà tí ẹran ara wọlé Èlíjà ẹran ara ní gbogbo tó fi ń sọ bí èmi nìkan mò ń jowú fún Olúwa àlẹ́ mi nìkan ni mo kù ẹran ara ni kèé tó bá jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ni tó bá jẹ́ pé nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run ló fi ń sọ yóò mọ̀ wípé àwọn èèyàn kan ṣì wà tán dúró déédéé àwọn kan ṣì wà tán dúró tìrì nínú ìgbàgbọ́. Ìdí fún ìsọjí nìyẹn tó bá ti rí ìgbéraga nínú ayé rẹ tó ti rí wípé ìjọ rẹ ló rò pé òun nìkan ló dúró òun ṣògo asán òun fira rẹ ní jíjowú rẹ jíjowú tó ń jowú fún Ọlọ́run kìí ṣe pé òun jowú pé kó lè gba ọkàn àwọn yẹn là kí wá èrè wo ló já sí fún Ọlọ́run nígbà táwọn wòlíì Báálì kú èrè wo ló já sí àwọn tó yẹ ká gbàlà tán ń dòkú kò lérè nínú. Ìdí fún ìsọjí gan nìyẹn. Ẹ rí wípé Jésù wípé òun wá fún ìgbàlà ni ó wá láti gba ọkàn là ni kò wá láti pa àwọn ènìyàn run. Ìgbà tó bá dé lẹ́ẹ̀kejì fún ìdájọ́ látò mọ̀ pé àwọn kan ó parun àbáwọn kan ò parun ṣùgbọ́n wíwá tí Jésù wá sáyé láti wá kú lórí igi àgbélébù fún ìgbàlà àwọn ènìyàn ni káwọn ènìyàn má bàa ṣègbé ni. Àyànfẹ́ ẹ já wo ẹnìkejì ẹ já wo ọba ẹ já wo Dáfídì nínú ìwé Sámúẹ́lì kejì ìjà wo Dáfídì nínú ìwé Sámúẹ́lì kejì orí 11 ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ 15 tó bá ìdí fún ìsọjí ó ní wípé ẹ rí wípé tó bá ti di wípé Ọlọ́run gbàdúrà wọn ní bí àdúrà èèyàn bá gbà tán wọn ní ipa aládùúà kéé kan gbà mí nígbà tó di wípé n tó béèrè lọ́wọ́ Ọlọ́run ti ṣe tó wá di wípé àwọn ìtura kan ti wá ń wọlé tí àwọn ayọ̀ ti wọlé tí ìfọ̀kànbalẹ̀ ti wà tí ìtura bá ti wọlé. Àyànfẹ́ Bíbélì jámọ̀ wípé ó ní Sákárì pẹ́ nínú àgọ́ ó rí wípé ìsinmi dára wọ́n jẹ́ àmọ̀ wípé wọ́n ní ó sì di ẹni ìsìnrú. Bí ènìyàn bá ti lè don't sit in that comfort zone tó bá ti di wípé ó wà comfortable jù ó nílò ìsọjí. Ìdí fún ìsọjí gan nìyẹn. Àyànfẹ́ ẹ wo Dáfídì òun àti Báṣẹ́bà ẹ já wò láti nínú ìwé Sámúẹ́lì kejì orí 11 ẹ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ 15 tẹ́ bá dé ní ẹ̀ka kò sórí ọ̀fẹ́ láti ka ibẹ̀ ń délẹ̀ lónìí ṣùgbọ́n ẹ kàn já wo ẹ̀kọ́ kan nínú ayé tiẹ̀ náà ìdí fún ìsọjí. Ẹ rí wípé Dáfídì ẹni lójú Ọlọ́run ni ẹni tí Ọlọ́run fẹ́ràn ni ẹni tí Ọlọ́run yàn gẹ́gẹ́ bí ọba ni òun ló kúkú wí fún Sámúẹ́lì pé kó lọ rè yan Dáfídì lọ́ba nígbà tí Sọ́ọ̀lù tasẹ̀ àgẹ̀rẹ̀ nígbà tí Ọlọ́run kọ Sọ́ọ̀lù sílẹ̀ Ọlọ́run yan Dáfídì Ọlọ́run sì gbé Dáfídì yẹ̀wò ó rí pé ẹni tó dáa ni Ọlọ́run máa fẹ́ràn Dáfídì púpọ̀ ṣùgbọ́n nígbà tí ìtura wọlé ńkọ́ nígbà tí ìfọ̀kànbalẹ̀ wọlé ńkọ́ ìdí fún ìsọjí nìyẹn. Tó bá ti ń rí pé ìtura ti wọlé sí ọ lára jù ara ti tù ọ́ jù ó nílò ìsọjí o. Ìsọjí gan onílò rẹ̀ kí ìtura má bá àborí rẹ̀ kí ogun má bá àti bí ìtura wọlé. Ẹ rí pé ní ẹsẹ̀ ìkíní rẹ̀ ní 2 Samuel chapter 11 verse 1 ó ní ó sì ṣe lẹ́yìn ìgbà tí ọdún yípo ní àkókò ìgbà tí àwọn ọba máa ń jáde ogun Dáfídì sì rán Jóábù àti àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú àti gbogbo Ísírẹ́lì wọ́n sì pa àwọn ọmọ Ámónì wọ́n sì dó ti Rábà Dáfídì sì jókòó ní Jerúsálẹ́mù. Look at that line ẹ kàn gbọ́ ọ̀rọ̀ tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ ńbẹ̀ ó sì ṣe lẹ́yìn ìgbà tí ọdún yípo ní àkókò ìgbà tí àwọn ọba máa ń jáde ogun àwọn ọba ni wọ́n máa ń jáde ogun àkókò tí ọba máa ń jáde ogun lákòókò ìjà lákòókò ogun lákòókò tí ọba kìí jókòó nínú ilé ní àkókò tí ọba tó máa ń ṣígun tó jẹ́ wípé òun gan ni ó dùn wájú òun ní captain ogun tí ó káwọn ọmọ ogun lẹ́yìn tí wọ́n lọ rèé jagun tí wọ́n defend ìlú wọn tí wọ́n defend community wọn tí wọ́n defend city wọn ṣùgbọ́n Dáfídì rán àwọn ọmọ ogun ẹ̀yin ẹ lọ rèé jagun bàbá fẹ́ rẹjú díẹ̀ ìsinmi mo tiẹ̀ fẹ́ gbádùn díẹ̀ ni Dáfídì bá jókòó ní Jerúsálẹ́mù ní tiẹ̀ nígbà tí ìtura wọlé tí ìfọ̀kànbalẹ̀ wọlé
ẹ̀ṣẹ̀ náà yọ wọlé. A nílò ìsọjí nínú ìtura yẹn, nínú ìfọ̀kànbalẹ̀ púpọ̀ yẹn. Mo wí fún ilé ẹ̀kan, mo ní Isakari mo ló sinmi pẹ́ nínú àgọ́. Ó rí wípé ìsinmi mà dára o. Wọ́n ló dẹni ìsìnrú, àwọn ò ní dẹni ìsìnrú lórúkọ Jésù. Ibẹ̀ lógun ti yọ wọ ayé Dáfídì. Ogun ìta tí ò rí borí yẹn, gbogbo àwọn tí Dáfídì ń dojúkọ, ó dojúkọ àwọn ogun Filistini ó ṣẹ́gun wọn, ó dojúkọ Gòláyátì ó ṣẹ́gun wọn. Ẹ̀rí àwọn ogun ẹ̀rìmọ̀ tí Dáfídì ń dojúkọ torí pé Ọlọ́run tì lẹ́yìn ó ṣẹ́gun wọn. Ẹ wá wo ogun àtẹ̀yìnjà tó wá mú Dáfídì nígbà tí Dáfídì sinmi lákòókò tí ò yẹ ó sinmi. Ìdí fún ìsọjí tó bá rí wípé ọkàn rẹ̀ fà mọ́ ìsinmi jù, ó rí wípé ìsinmi ti wọlé, ó tí ẹ lè gbàdúrà mọ́ dáadáa, ààwẹ̀ ti ń sún ọ láti gbà. Bó bá ti ní o ka Bíbélì díẹ̀, òun ó bá ti máa gbé ọ lọ níbẹ̀. Ó rí pé àti ka Bíbélì ọ̀ngàn kò fi bẹ́ẹ̀ lọ tààrà, ṣùgbọ́n o lè wo fíìmù 8, o lè wo 10. Ìdí fún ìsọjí gan nìyẹn. Àyànfẹ́, ogun yọ wọlé bẹ́ẹ̀ bá lọ rèé kà á. Kí ló sì ṣẹlẹ̀? Ní ẹsẹ̀ kejì ó ní ó sì ṣe nígbà àṣálẹ́ kan Dáfídì sì dìde ní ibùsùn rẹ̀, ó sì rìn lórí òrùlé ilẹ̀ ọba àti orí òrùlé náà ó sì rí obìnrin kan tí ó ń wẹ ara rẹ̀. Obìnrin náà sì ń ṣe arẹwà jọjọ láti wò. Obìnrin náà ṣe arẹwà jọjọ láti wò. Ìrìnkúrìn wá dé, bisibọdí dé nígbà tó yẹ kó wà ọjọ́ Sunday, nígbà tó lọ chọ́ọ̀chì tó lọ rí kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí ló dé tó fi ní máa ṣàbòsí nínú ilé? Ìgbà tó jẹ́ pákókò tó yẹ kó lọ chọ́ọ̀chì ló káṣọ síta ló ń fọṣọ. Kí ló dé tán ní fọ̀rọ̀ ọlọ́rọ̀ rọ̀ wọ́n á fi lọ ìrìnkúrìn, kí ló dé tí ò ní wọlé? Ó yẹ kí Dáfídì ó wà lójú ogun, ó yẹ kó máa defend ìlú ẹ̀, ó yẹ kó lè bójú tó pé gbógun ò ṣe ní kó lu òun, ṣùgbọ́n ó wà nínú ìsinmi. Nígbà tí ìsinmi ò sì bá lára mu, ó bẹ̀rẹ̀ sí ní rìn règbèrègbè. Níbi tó ti rìn iná ló ti fojú rẹ̀ rí tí ò yẹ kó rí. Níbẹ̀ ni ẹ̀ṣẹ̀ ti wọlé. Ká ní Dáfídì wà lójú ogun ni kò ní rí Báṣẹ́bà aya Ùráyà tí ń wẹ̀ níta gbangba abìkan pé òun wá rí lọ́wọ́ àṣálẹ́ tó fi di wípé ọkàn rẹ̀ wá, oh my God. Àyànfẹ́, àlàáfíà ní fún ọkàn rẹ̀. Àyànfẹ́, àlàáfíà Kristi Jésù kó máa bá ọ gbé o. O nílò ìsọjí. Ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́ ní àkòrí tá à ń gbé yẹ̀wò títò ní ṣe apá kẹjọ rẹ̀? Ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́ apá kẹjọ part 8? Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run á tẹ̀ wájú níbẹ̀. Bí ìwọ náà bá ṣetán tó fẹ́ kọ ìgbéraga àyà nì sílẹ̀, ìdí fún ìsọjí rẹ, tó fẹ́ kọ ìsinmi àníjù yìí tó fẹ́ kọ̀ lẹ̀, tó sì dúró pé o fẹ́ gbàgbára ìsọjí yìí kí ẹni iwájú rẹ má bàa dẹni ẹ̀yìn, kó má bàa di wípé Ọlọ́run ó sọ pé òun ò mọ̀ ọ́ rí mọ́. Fi ọwọ́ rẹ sókè àyà rẹ, sọ pé Jésù Olúwa, mo ti tún gbọ́rọ̀ rẹ lákòókò yìí o. Mo béèrè fún iná ìsọjí, wá tún náà ìsọjí mi dá, dáná ìsọjí sínú mi. Ọlọ́run gbà mí, Ọlọ́run mo fẹ́ iná ìsọjí rẹ kẹ́ni iwájú mi má bàa dẹni ẹ̀yìn. Mo bẹ̀ ọ́ má jẹ́ ń dẹni ẹ̀yìn, mú mi dé ìjọba ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àyànfẹ́, wo bá rádùn àyẹn gbà, mo kí ẹ kú oríire. Bí ìwọ náà bá ṣetán láti dọmọ Ọlọ́run, kàn ń gbọ́ pa Jésù ni, o tí ì fàyè rẹ fún, ó sá ń gbọ́ wàásù yìí ni, ìwọ kìí ṣe Kristẹni, ó sì ń wò wípé ẹlẹ́sìn kan lèmi, mi ò tí ì àkókò nìyí fún ọ, nítorí wípé mọ́ fi ìgbàlà rẹ dọ́là ọ̀la lè pẹ́ jù fún ọ. Torí náà fi ọwọ́ rẹ sókè àyà rẹ, sọ pé Jésù Olúwa, mo gbọ́rọ̀ rẹ lónìí, mo sì gbọ́ wípé ìwọ ló ń gbàlà, ìwọ ló ń wòsàn. Mo gbàgbọ́ wípé ìwọ ni ọmọ Ọlọ́run. Mo gbàgbọ́ pé o wá sáyé, o kú lórí igi àgbélébùú, o sì jíǹde lọ́jọ́ kẹta. Gba ọkàn mi là, sọ ọkàn mi di mímọ́, fún mi ní ẹ̀mí mímọ́ rẹ, kọ orúkọ mi sínú ìwé ìyè, sọ mí di ìkan nínú àwọn ọmọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Bí o bá rádùn àyẹ̀gbà náà, mú kí ẹ kú oríire. Àdúrà mi ni wípé ìgbàlà ní tòótọ́ kó wọlé tọ̀ wá bí ó ti wọlé tọ̀ Sákéù níjọ́sí. Ọlọ́run kó gbọ́kàn rẹ là, kó sọ ọkàn rẹ di mímọ́, kó sì fún ọ ní ẹ̀mí mímọ́ rẹ̀. Kí àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú rẹ. Gẹ́gẹ́ bí mo ti ń sọ fún yín láti ọ̀sẹ̀ tí ó kọjá wípé abala ìdánwò ìmọ̀ Bíbélì a sì fi síbì kan títí dìgbà míì tí a lórí ọ̀fẹ́ láti tún máa mú wá. Bí ẹ̀yin bá ní ohunkóhun láti béèrè lọ́wọ́ wa tàbí ohunkóhun láti ìbéyà yìí náà bí ẹ fẹ́ fẹ́ bùnlẹ̀ ni fún abala ọ̀hún láti lè máa tẹ̀síwájú. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó ń lọ lójú móhùnmáwòrán náà ni kí ẹ pè, tàbí tó bá ní àkíyèsí tí ẹ fẹ́ pè wá sí, gbogbo rẹ̀ náà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà ni kí ẹ pè tí a sì dá yín lóhùn. Títí di ọjọ́ mẹ́jọ tá lórí ọ̀fẹ́ láti máa pàdé, orúkọ mi ò yí padà, èmi náà ni bẹ́ẹ̀ lolú Akinyeye, atọ́kùn àti olótú ètò ẹ̀kú ọjọ́ ìsinmi. Títí dìgbà náà, mo kó yín sí abẹ́ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó máa bá yín gbé, kó máa bá yín wọlé, kó máa bá yín jáde ní orúkọ ńlá Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù.
KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.